ohun tí ebi ò dá sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run nìkan mà ló yé. bọ́dún ṣe ń parí lọ yìí olúwa mà wá ṣàánú wa. wọ́n tẹ èèyàn 10 pa níbi tí wọ́n ti ń pín oúnjẹ ọ̀fẹ́ làbújá. ó kéré tán èèyàn 10 tí ọmọdé wà lára wọn ló ti jáde láyé nígbà tí àwọn míì farapa yánnayànna lẹ́yìn tí wọ́n tẹ ara wọn pa nílé ìjọsìn Holy Trinity Catholic Church tó wà lágbègbè Maitama nílùú Àbújá. ìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí ọ̀gọ̀rọ̀ èrò ya bo ilé ìjọsìn ọ̀hún láti ṣe alábàápín nínú oúnjẹ ọ̀fẹ́ tí wọ́n ń pín níbẹ̀. bákan náà ni ìròyìn tó tún tẹ̀ wá lọ́wọ́ láti Anambra sọ pé wọ́n tún tẹ àwọn èèyàn kan pa lágbègbè Okija. a gbọ́ pé òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ni ìṣẹ̀lẹ̀ náà wáyé níbì kan tí wọ́n ti ń pín ìrẹsì fún àwọn èèyàn. ìṣẹ̀lẹ̀ méjèèjì yìí ló ń wáyé lẹ́yìn ọjọ́ mẹ́ta tí wọ́n tẹ ọmọ 35 pa nílùú Ìbàdàn níbi àpèjọ kan tí olórí Ọ̀ọ̀ni àtijọ́ Naomi Ogunwusi ti fẹ́ ṣètò oúnjẹ àti ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọdé. gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, nǹkan bí aago 6 àárọ̀ òní ni ìṣẹ̀lẹ̀ ti Àbújá wáyé èyí tó mú ẹ̀mí èèyàn 10 lọ. 4 nínú àwọn tó farapa ti kúrò nílé ìwòsàn lẹ́yìn tí wọ́n gba ìtọ́jú tán nígbà tí àwọn tó kù sì wà nílé ìwòsàn. iléeṣẹ́ ọlọ́pàá FCT tó fìdí ìròyìn náà múlẹ̀ ti bá àwọn mọ̀lẹ́bí àwọn tó farapa àtàwọn tó jáde láyé kẹ́dùn. iléeṣẹ́ ọ̀hún sọ nínú àtẹ̀jáde kan pé òun ti pàṣẹ fún gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ilé ìjọsìn tàbí àjọ tó bá fẹ́ ṣètò tí ọ̀pọ̀ èrò yóò yọjú sí kọ́kọ́ fi ètò náà iléeṣẹ́ ọlọ́pàá létí. ó ní èyí yóò ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti dẹ́kun irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pàápàá lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ọdún yìí.